èmi tí máa ń sọ ẹ̀jẹ̀ tuntun sọ. Ìyẹn lè wà nínú ṣọ́ọ̀ṣì kó má sí nínú Kristi. Wọn kò ṣeé ṣe kó wà nínú Kristi kó má sí nínú ìjọ. Ṣùgbọ́n ṣeé ṣe ká wà nínú ìjọ. Kódà èèyàn lè di olóyè, èèyàn lè ní oyè dìkùdìkù. Àbí kó olúwa rẹ̀ gangan kó di olóyè kàbìtì àgbà. Kó sì jẹ́ pé ìgbà tó parí ìrìn àjò ẹ̀ Kristi ló wọn mọ̀ rí torí pé wọn ò rí nínú Kristi. Ẹni ọpẹ́ ọlá àti ìyìn àti ògo bá ọpẹ́ kó gbà yín wá. Jésù mímọ́ rán ọ̀rọ̀ rẹ̀ sí wa jẹ́ ara àánú gbà. Jésù Kristi olúwa wa, àmín. A sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ àjíǹde àti ìyè. Jésù wípé èmi ni àjíǹde àti ìyè. Nínú fọ́nrán tó lọ mo bá wa sọ̀rọ̀ lórí tí mo fẹnu ọ̀rọ̀ jóná sí tí a tẹ̀ parí ẹ̀. Ó ní àwọn oríṣi àjíǹde tó wà nínú Bíbélì. Mo sọ fún wa pé mo fẹ́ sọ mẹ́fà fún wa ṣùgbọ́n méjì péré ni a lè yànnàná nínú fọ́nrán tó lọ. Àkọ́kọ́ ni àjíǹde tí a mú ẹnìkan tó kú nínú àgọ́ ara yìí tá a mú padà bọ̀ sí ipò tó di alààyè padà, tí Ọlọ́run ṣe láti mú kí ó lọ́ra ẹ̀mí rẹ̀ kí ó tún lè pẹ́ díẹ̀ sí láyé. Mo sọ fún pé gbogbo àwọn tí wọ́n nírú ìrírí àjíǹde yẹn wọ́n tún padà kú. Àjíǹde kejì ni àjíǹde gbogbogbò tí Jésù sọ pé gbogbo èèyàn ni ó jíǹde. Gbogbo èèyàn ni ó jíǹde. Ní òní mo wá fẹ́ fi ìkẹta àti yòókù mo fẹ́ fi parí ẹ̀. Á dẹ̀ parí lórí ọ̀rọ̀ àjíǹde. Àjíǹde kẹta ni àjíǹde tó ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ní Kólósè orí 3 ẹsẹ̀ 1. Kólósè ní orí 3 ní ẹsẹ̀ 1. Ẹ gbọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ó ní ǹjẹ́ bí a ti jí yín dìde pẹ̀lú Kristi, ẹ máa ṣàfẹ́rí àwọn nǹkan tí ń bẹ lókè, níbi tí Kristi gbé wà, tí ó jókòó ní ọwọ́ ọ̀tún Ọlọ́run. Àjíǹde lọ́wọ́lọ́wọ́. Àjíǹde tó ń lọ lọ́wọ́lọ́wọ́ fún gbogbo àwa onígbàgbọ́ nínú Kristi. Nígbà tí Kristi jíǹde kúrò ní òkú, àwa náà jíǹde pẹ̀lú ẹ̀. Ikú àti àjíǹde Kristi ó ní arọ́pò wa. Nígbà Kristi lọ sórí igi àgbélébù gẹ́gẹ́ bí ìwé mímọ́ ti wí, ó mú wa dání. A kú pẹ̀lú rẹ̀, a sin wá pẹ̀lú rẹ̀, a sì jíǹde pẹ̀lú rẹ̀. Ìdí nìyí tí a fi lè sọ wípé a ti kàn mí mọ́ àgbélébù pẹ̀lú Kristi, síbẹ̀ mo wà láyé. Wíwà tí mo wà láàyè inú ara, mo wà láàyè torí pé Kristi ló ń gbé inú mi. Nítorí pé òye yìí ti yé wa gẹ́gẹ́ bí ìwé Róòmù orí 6 ẹsẹ̀ 11. Àwa onígbàgbọ́ máa ń ka ara wa sí òkú sí ẹ̀ṣẹ̀, a sì máa ń rí ara wa bí alààyè sí Ọlọ́run. Ìlépa wa àti àkókáyà wa ni pé ká lè mọ Kristi, ká sì lè ṣe alábàápín àjíǹde rẹ̀ àti ká lè dé ìpèrè gíga nínú Kristi. Ìyẹn ni àjíǹde tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Àjíǹde kẹrin ni láti kúrò nínú ara yìí ká sì lọ wà pẹ̀lú Kristi. Alàgbà Paul nínú ìwé rẹ̀ ní Fílípì orí 1 ẹsẹ̀ 23. Ó ní mo wà nínú ìṣiyèméjì bóyá kí n dúró sínú ayé yìí ni ó kí n máa lè máa ṣiṣẹ́ ìránṣẹ́ fún ẹ̀yin tẹ́ wà mí, àbí kí n máa lọ sọ́dọ̀ Kristi kí n lè wà pẹ̀lú ẹ̀. Ó ní ìyẹn ló sì jẹ́ èrè ńlá fún òun. A tún sọ wípé tí a bá bọ́ àgọ́ ara wa ayé yìí sílẹ̀, ó ní tí àgọ́ wa ti ayé yìí bá wó, a ní ilé kan lọ́dọ̀ Ọlọ́run tó jẹ́ ayérayé nínú àwọn ọ̀run. Yẹn ni pé nígbà tí onígbàgbọ́ bá kú, ẹ̀mí rẹ̀ yóò lọ bá Kristi, yóò wá máa retí ìdáǹdè ti ara nígbà tí Kristi bá dé lẹ́lẹ́kejì. Títí ìgbà yẹn
gbogbo wa là ń wọ̀nà fún àgọ́ titun tí a fi fún ara wa yìí tí a ó fi lè wá máa gbé ní ayérayé nínú àwọn ọ̀run. Irúfẹ́ àjíǹde mìíràn tó wà ìkarùn-ún ni nígbà tí Kristi olùgbàlà yóò dé. Nínú ìwé Tẹsalóníkà kínní orí 4 ní ẹsẹ̀ 13 sí ẹsẹ̀ 18 ni a sọ fún wa pé Olúwa tìkálára rẹ̀ ń bọ̀ láti ọ̀run pẹ̀lú ohùn ìpè olórí áńgẹ́lì. Ó láwọn òkú nínú Kristi nìkan ni wọ́n kọ́kọ́ jíǹde. Àwa tá a wà láàyè á pa wá láradà, a ó sì lọ pẹ̀lú Olúwa nínú àwọsánmọ̀. A pẹ̀lú Olúwa nínú àwọsánmọ̀. Èyí ni àjíǹde ti àwọn olóòótọ́ nínú Kristi Jésù. Àjíǹde mìíràn èyí tó gbẹ̀yìn ó ní àjíǹde ẹ̀bi fún àwọn aláìwàbí Ọlọ́run. Nínú ìwé ìhìnrere Jòhánù orí 5 ẹsẹ̀ 29 ẹ jẹ́ á gbọ́ ohun tí Jésù Kristi ọba ògo wí. Jòhánù orí 5 ní ẹsẹ̀ 29 ẹ jẹ́ mú láti ẹsẹ̀ 28 àti 29. Kí èyí kí ó má ṣe yà yín lé ẹnu, nítorí pé wákàtí ń bọ̀ nínú èyí tí gbogbo àwọn tó wà ní isà òkú yóò gbọ́ ohùn rẹ̀. Wọ́n ó sì jáde wá, àwọn tó ṣe rere sí àjíǹde ìyè, àwọn tí ó sì ṣe búburú sí àjíǹde ìdájọ́. Kí ọ̀rọ̀ yìí bá lè lóòrìn lẹ́mìí wa, ẹ jẹ́ á wòwe Ìfihàn ní orí 20 ní ẹsẹ̀ 11. Kí ọ̀rọ̀ àjíǹde kó lè yé wa. Mo sì rí ìtẹ́ funfun ńlá kan àtẹni tó jókòó lórí rẹ̀ níwájú ẹni tí ayé àti ọ̀run fò lọ. A kò sì rí àyè fún wọn mọ́. Mo sì rí àwọn òkú àti èwe àtàgbà wọ́n dúró níwájú ìtẹ́. A sì ṣí àwọn ìwé sílẹ̀. A sì ṣí àwọn ìwé mìíràn kan sílẹ̀ tí í ṣe ìwé ìyè. A sì ṣe ìdájọ́ fún àwọn òkú láti inú ohun tí a kọ sínú àwọn ìwé náà gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Òkun sì jọ àwọn òkú tí ń bẹ nínú rẹ̀ lọ́wọ́, àti ikú àti pòkú sì jọ òkú tó wà nínú wọn lọ́wọ́. A sì ṣe ìdájọ́ wọn olúkúlùkù gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Àti ikú àti pòkú ni a ti sọ sínú adágún iná. Èyí ni ikú kejì. Bí a bá sì rí ẹnikẹ́ni tí a kò kọ orúkọ rẹ̀ sínú ìwé ìyè, a sọ ọ́ sínú adágún iná. Yẹn ni àjíǹde ẹ̀bi, àjíǹde ìdájọ́, àjíǹde ìdálẹ́bi. Gbogbo àwọn èèyàn tí wọ́n gbénú ayé yìí ṣe bí, a ṣèdájọ́ wọn tí wọ́n sì kọ ikú Jésù olùgbàlà kú lórí igi àgbélébùú ní Jésù ọ̀wọ̀ kú débi tí ó tiẹ̀ wá jíǹde. A ó sì dá wọn lẹ́bi. Kí ni àwọn ẹ̀kọ́ mìíràn tá a wá rí kọ́ nínú gbólóhùn pé Jésù sọ pé òun ni àjíǹde àti ìyè? Àkọ́kọ́ ni pé àjíǹde yìí ló mú ẹ̀sìn ìgbàgbọ́ wá sáyé, tàbí àjíǹde Kristi ó ní ìpìlẹ̀ fún ẹ̀kọ́ àti ìgbé ayé Kristiẹni. Gbogbo àwọn àpọ́stélì wọn ò ní wàásù méjì ju àjíǹde Jésù Kristi lọ. Ìkejì ni pé Kristi ni àkọ́bí nínú àwọn òkú. Jésù Kristi nínú rẹ̀ ni ìdánilójú àjíǹde wà. Ẹ̀kọ́ mìíràn ni pé Jésù ni àjíǹde àti ìyè nísinsìnyí fún àwọn èèyàn rẹ̀. Ẹgbẹ́ méjì ni àwọn tá a wá ní. Àwọn tí wọ́n gbàgbọ́ tí wọ́n ti sùn, àwọn tó gbàgbọ́ tí ń bẹ láàyè. Àwa méjèèjì náà ni a ó ní ìrírí ìyè tó ń bẹ nínú àjíǹde. Ikú ò ní jẹ́ ikú fún àwọn tó ti sùn, ikú ò sì ní jẹ́ ikú mọ́ fún àwa tó wà láàyè. Ní àkótán, ẹ̀yin ará,
ẹ jẹ́ á rí wípé inú Kristi la wà o. Kìkìdá àwọn tó wà nínú Kristi nìkan ó ní wọn ò ní ìyà nípẹ̀kun o. Ẹ̀yin tẹ́ ẹ wà ní ṣọ́ọ̀ṣì, tẹ́ ẹ jẹ́rò ṣọ́ọ̀ṣì, tẹ́ ẹ sínú Kristi, ó léwu o. Ẹ jẹ́ á dùn pé inú Kristi la wà. Èmi tí máa ń sọ ẹ jẹ́ n tuntun sọ. Ìyẹn lè wà nínú ṣọ́ọ̀ṣì kó má sí nínú Kristi. Ṣùgbọ́n kò ṣeéṣe kó wà nínú Kristi kó má sí nínú ìjọ. Ṣùgbọ́n ṣeéṣe ká wà nínú ìjọ. Kódà èèyàn lè di olóyè, èèyàn lè ní oyè dìkùdìkù, tàbí kó Olúwa rẹ̀ gangan kó di olóyè kàbìtì àgbà. Kó sì jẹ́ pé nígbà tó parí ìrìn àjò ẹ̀, Kristi ló wọn mọ̀ rí torí pé wọn ò rí nínú Kristi. Ẹ jẹ́ kí gbogbo wa ká gbégbé ayé àjíǹde láyé tá a wà yìí. Ẹ jẹ́ á máa retí ayọ̀ mímọ́ tó ń bẹ fún àwọn àyànfẹ́ lẹ́yìn àjíǹde. Ọba ìyè àti agbára, a dúpẹ́ fún ọ̀rọ̀ yìí o. Ọ̀rọ̀ yìí ó yé wa, yóò sì yé wa. Jẹ́ àṣírí nípa ọ̀rọ̀ rẹ̀. A dúpẹ́ nípa Jésù Olúwa wa. Àmín.